Yes, tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ lélẹ̀ tó ń wo èmi Hajia on Pọ́n by 2, wo past videos mi. Dákun gbàgbé nǹkan tí wọn ò rán ẹ tó gbé sórí, torí ẹ̀yin kò mọ̀ béèrè pé kí ni Hajia ń sọ. Ó wọ ìjáàbù, ó sì ń sọ báyìí. Gbàgbé nǹkan tí wọn ò rán ẹ. Farabalẹ̀, listen attentively, wo àwọn past videos mi. Tó bá ti wá wò wọ́n tán tó mọ̀, tó wá rí pé ó ní 1 or 2 apps tó fẹ́ bá mi rà, o lè pè mí lórí WhatsApp, màá kọ sí comment. Farabalẹ̀, 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 farabalẹ̀. Nǹkan tó ń affect àwọn èèyàn day in day out, ó là ń sọ. Gbàgbé sentiment, gbàgbé nǹkan tí wọn ò rán ẹ. You understand me? Ẹ̀yin tèmi ní Kristẹni, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin tèmi Mùsùlùmí, mo kí yín náà lọ́pọ̀lọpọ̀. Mo ní a kú ọdún tuntun, Islamic New Year. Tẹ̀mí ó ṣojú ẹ̀mí wa, Inshallah. Lórí ti tèní, ẹ̀yin náà rí title. Àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi, àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi. Mo wá wò pé yes, èèyàn kan wá béèrè lọ́wọ́ mi recently, mo ní màá wá dì pẹ̀lú ọ̀rọ̀ yìí. Ṣé ẹ rí title yìí? Tẹ́ ẹ bá gbàgbé, àwọn èèyàn máa ń sọ pé téèyàn bá ti ní egbò, kó má bá obìnrin rẹ̀ lò pọ̀. Téèyàn bá ti ní egbò, kó má bá obìnrin rẹ̀ lò pọ̀. Ǹjẹ́ irọ́ ni, ǹjẹ́ lóòótọ́ ni? Ẹ máa gbọ́ nsìn. So arákùnrin yìí wá bi mí, ó ní òun like láti máa bá ìyàwó òun lò pọ̀, òun sì máa ń like láti máa là. Ǹjẹ́ ó lè fà á kí egbò má sàn? Ǹjẹ́ ó lè fà á kí egbò má sàn? Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin tí tèmi, wọ́n ti fi nǹkan púpọ̀ brainwash wa. Wọ́n ti fi nǹkan púpọ̀, wọ́n ti fi brainwash wa. Ṣé ẹ rí ìyẹn? Irọ́ ni. Irọ́ ni. In fact, nítorí mùdùnmúdùn obìnrin, òun ló máa jẹ́ kí wound ẹ̀ gan tètè lọ. Ṣùgbọ́n wà ńbẹ̀. Nítorí mùdùnmúdùn obìnrin, tí wọ́n bá ń bóbìnrin rẹ̀ lò pọ̀, tí ò sí àwọn factors tó lè affect pé kí wound yẹn kó má heal. I'm telling you, obìnrin gan máa jẹ́ kí wound yẹn tètè heal. Tó bá ń bóbìnrin rẹ̀ lò pọ̀ gan ló máa jẹ́ kó tètè heal. Eléyìí kì í ṣe pé bóyá àròsọ. This is scientifically proven and this is human feasibilities proven. Ìwọ tó ń gbọ́ mi sìn, ìwọ gan náà máa mọ̀ pé lóòótọ́ ni. Ṣebí àìmọye àwọn tó ti ní wound rí, tí wọ́n dẹ̀ ń báyàwó wọn ṣe àṣepọ̀ lójú méjèèjì tí wound yẹn dẹ̀ lọ. Because ẹ̀yin ò suffer other factors tó máa dí wound lọ́wọ́ láti má lọ. Nǹkan púpọ̀ lè fà kí wound yẹn má lọ. Nǹkan púpọ̀ lè fà kí wound yẹn má lọ. Lára nǹkan púpọ̀ tó máa fà kí wound má lọ, òun náà ni sugar. Òun ni sugar. Nítorí pé kíni, tí wọ́n bá ń jẹ sugary things, ó máa build barrier, ó máa form kíní kan bí cholesterol, bí bad cholesterol lórí wound yẹn, kò ní jẹ́ kó tètè lọ. Ara nǹkan tó lè affect kí wound yẹn má lọ, tẹ́ ẹ bá gbọ́ ẹ tètè gbọ́, òun náà ni sugar. Kì í ṣe bí ìbálòpọ̀. Tí wọ́n bá ń báyàwó rẹ̀ lò pọ̀ tí wound yẹn ò bá lọ, it is because there's other factors tó ń ṣe àbí tó ń affect ẹ tí wound yẹn ò fi lọ. Àìmọye àwọn tó ní wound tí wọ́n ṣubú, tí wọ́n ní accident, tí wọ́n dẹ̀ ń bóbìnrin wọn lò pọ̀, tí wound wọn dẹ̀ lọ. Níbo ni ká kọ̀ yẹn sí? Ẹ má gbàgbé pé mùdùnmúdùn kan tá à ń pè ní lactobacillus, ó wà lára nǹkan tó ń safeguard obìnrin, tó jẹ́ pé tó bá bẹ́ẹ̀ ṣe ń gbóbìnrin tẹ́ ń gbó ojoojúmọ́, tó jẹ́ pé ó máa ń ní wound sharp. Ìwọ ó gbóbìnrin léni, obìnrin yẹn máa sọ fún ẹ pé òun máa ní wound. Tó bá ti di ọjọ́ kejì wàá tún mú lò. Nítorí lactobacillus yìí ni tó ń protect obìnrin. So lactobacillus, ó wá jẹ́ ìyàwó rẹ̀, ó wá ń wọlé síbẹ̀ in and out. Lactobacillus yìí ó máa mí sí ẹ. Ó máa mí sí ẹ. Bẹ́ẹ̀ ṣùgbọ́n wà ńbẹ̀. Ṣé rí, one of the factors tó affect kí wound má tètè heal, òun náà ni sex hormones. Ṣé rí estrogen ti obìnrin tó ń produce collagen láti tètè heal wound, láti help skin. Collagen ó wà associated pẹ̀lú estrogen. So obìnrin tó sì wà okay, tó sì wà lójú ọwọ́, tó ń produce estrogen tí ọkọ rẹ̀ ń wọlé tọ̀, bí wọ́n bá ṣe ń fara yíra wọn, ó máa help, ó máa mí sí ọkọ lára. Wọ́n wá ṣe ìwádìí, wọ́n ní nínú ọkùnrin àti nínú obìnrin, ta ló máa ń tètè heal nítorí wound, lórí wound, ta ló máa ń tètè heal? Ìwádìí jẹ́ ká mọ̀ pé obìnrin ló máa ń tètè heal. Wọ́n ní female heals faster than male due to many factors which include the sex hormones, that is the estrogen yẹn àti testosterone ọkùnrin,
Another factor tó máa ń jẹ́ kí obìnrin tètè heal òun ni texture skin, age àti lifestyles. And some of the factors again tó lè fà á kí ọkùnrin má tètè heal tó bá ń bá ìyàwó rẹ̀ sùn òun ni infections. Òun náà ni àgbà bá ti dé, ara ti yí, you understand? Òun náà ni sex hormones. This is very very important. I want to mention it mọ́. Òun náà ni stress. Òun náà ni diabetes. Òun náà ni obesity like fat tíyàn bá sanra tó lọ́ra kò ní tètè lọ. Òun náà ni medications. Òun náà ni alcohol. Òun náà ni smoking. Òun ni irú oúnjẹ wo ló ń jẹ, that is nutrition. Òun náà ni individual impactful. Ní under individual yìí, èmi ó sọ wípé even spiritual attack wà lára ẹ̀. Spiritual attack like ilẹ̀ Yorùbá la wà, there's what we call ọfà. Kọ́lọ́run má jẹ́ á rógun ẹ̀. Kọ́lọ́run má jẹ́ á rógun ẹ̀. Kọ́lọ́run má jẹ́ á rógun ẹ̀. Gbogbo àwọn tá a bá ṣẹ̀, ẹ ṣàforíjì fún wa. There's what we call ọfà. Ọfà tó bá sọ pé egbò àdá àsan tó bá ti ń pẹ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń fọkàn sí ni pé àbí ọfà ni. Ara individual impactful náà ni pé kí o ní egbò kó mọ́ bìkítà. Kó o ní egbò kó tún mọ́ stress egbò yẹn báwo ló ṣe fẹ́ lọ. Kó o ní egbò kó má treat ẹ̀, kó wà careless nípa ẹ̀. So a bá ní egbò tá à ń bóbìnrin wa sùn, ìyẹn ò ní kó mọ́ lọ. There are some other things tó ń disturb ẹ̀. Tó bá sọ wípé nítorí pé o légbò o ò bóbìnrin sùn, wọ́n ní kó má bóbìnrin sùn, kí ni ọ̀rọ̀ tẹ́ máa fi múlẹ̀ tẹ́yìn fi máa rò bẹ́ẹ̀? Why do you think pé o légbò ń sìn má bóbìnrin sùn? Kí ni reason tó fẹ́ fi mú kalẹ̀ lẹ̀? Kí ni back point yẹn? Èmi ti sọ back up point mi nísìnyí pé estrogen mùdùmúdù tó máa ń jẹ́ kí ara tètè heal, obìnrin ló ń produce ẹ̀. In as much as òun bóbìnrin rẹ̀ lò pọ̀ tó ń tẹ̀ mí síra yín, ó máa fún ẹ lórí ọ̀fẹ́ kí wound ẹ gan tètè heal. Ṣùgbọ́n obìnrin tó ṣì wà lójú ọwọ́ tó ṣì ń produce estrogen ní ovaries, tó bá wá find out pé estrogen yẹn ti ń diminish, orí ọ̀fẹ́ wà, àwọn oúnjẹ alálùbáríkà wà tó lè help estrogen formulation, tó lè help ẹ̀. Ẹ rí i pé nínú nǹkan tí wọ́n sọ yìí, ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Wọ́n ní estrogen administration accelerated wound healing. Fún àwọn tó ní egbò àdá àìsàn tí wọ́n gbé wọn lọ sí hospital, wọ́n formulate estrogen fún wọn, wọ́n apply sí orí wound yẹn, ó dẹ̀ ń lọ. Òun náà ni èyí tó dífá fún pé tí obìnrin yẹn tó ṣì ń produce estrogen, tí wọ́n wọlé tọ̀, wound yẹn máa tètè heal. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ bẹ́ẹ̀, like òdì ẹ̀kọ́ lẹ̀ ń kọ́, which ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fi delay rẹ̀. Wọ́n ti fi irú òdì ẹ̀kọ́ yìí náà, ẹ má bóbìnrin sùn nítorí wound yẹn ò ní heal. Ó ti jẹ́ kí àwọn míì gan kí wọ́n di òkóbó nítorí egbò lọ. So but èmi ò ní sọ eléyìí kí n dákẹ́ síbẹ̀. Egbò rẹ̀ ò lọ. Perhaps o ò ní obìnrin, perhaps ìyàwó rẹ̀ ò produce more estrogen mọ́. There are so many things tá lè fi heal egbò. O ní egbò àdá àìsàn, ṣé bó mọ bomubomu, ewé bomubomu, já ewé yẹn kó fọ bí egbò yẹn nù dáadáa. O mú omi, tó bá jẹ́ pé ìwọ ò ń lo omi gbóná, fomi gbóná ba gbogbo around ẹ̀. Tó bá jẹ́ pé ìwọ ń lo omi gbóná, tó bá sì mọ̀ pé ìwọ kì í lo omi gbóná, wá spirit tó máa fi nu torí bacteria. Tẹ́ ẹ̀ bá tọ́jú ẹ̀ náà, ó máa wà infected, kò ní jẹ́ kí egbò yẹn tètè lọ. Wàá wá jẹ ewé bomubomu, kíní oje rẹ̀ wàá fi mọ́ rá. Máa ṣe ní continuously, máa ṣe láàárọ̀ lálẹ́, ìwọ lè ṣe lọ́sàn-án. Wàá máa tọ́jú, wàá máa nùnù, wàá máa tọ́jú ẹ̀, wàá máa nùnù, wàá máa tọ́jú ẹ̀. Yes, lórí àléfà yìí mo ti sọ nípa egbò àdá àìsàn. Kódà ká sọ wípé okay o, eléyìí o àbí ọ̀fà ni, ó lè help ara rẹ̀. Tó bá ti jí láàárọ̀ fọ́nù dáadáa. Ìwọ tó bá ń lo omi gbóná, o lè fọ́nù omi gbóná lò. Ìwọ tó bá lo omi gbóná, wá spirit kó fi nù. Wàá wá fi ìtọ̀ rẹ, òun ni wàá fi máa ṣètọ́jú ẹ̀. Tó bá ti kọ́kọ́ fọ̀ pẹ̀lú omi, tó ti kọ́kọ́ nù pẹ̀lú omi gbóná, wàá mú ìtọ̀ náà wàá fi fọ̀. Wàá mú ìtọ̀ rẹ, wàá soak ẹ̀ pẹ̀lú nínú bandage, wàá wá cover ẹ̀. Nítorí infections, nítorí atẹ́gùn burúkú tó bá máa fẹ́ sí, ó better kó wà covered.
tó bá wà covered ooru máa mú ó máa tètè heal. Bákan náà wàá máa wá ọsàn, wàá máa mu ọsàn torí ọ̀fẹ́ bá wà fún ẹ gbogbo ewé ọsàn, èpo ọsàn, egbò ọsàn, anyone tó bá rí máa mú kó máa ṣe kíni, kó máa improve hormone ẹ, you understand? Kó dẹ̀ máa ṣe kíni again, kó máa protect ẹ against any attack lórí wound yẹn. Then again, nǹkan tó lè lò again fún wound ó ní ìkarahun empty shell of ìgbín. Wá bó ṣe máa jó nínú pọ́ọ̀tù kó dúdú. Wàá wá ṣe kíni, wàá fọ egbò yẹn, wàá wá máa apply ẹ̀ sí. Tó bá apply ẹ̀ sí tán, wàá wá ewé ọ̀gẹ̀dẹ̀ fi bandage ẹ̀ mọ́. Wàá máa ṣe yẹn, ò ní jẹ́ kó sú ẹ. Òun ni wọ́n fi sọ wípé individual impactfulness. Báwo ló ṣe serious sí? Tó bá ní egbò tó sàn, ìwọ náà aggressively, kí ni wàá ṣe? Wàá tọ́jú ẹ̀ aggressively. Wàá tọ́jú egbò yẹn aggressively. O apply ẹ̀ sílé ni, ò ní apply lọ́la, wàhálà ó ń ṣe rẹ̀. Diabetes ó wà lára nǹkan tó kì í jẹ́ kí egbò san. Obesity ó wà lára nǹkan tó kì í jẹ́ kí egbò san. Ìwọ ń jẹ sugar ó wà lára nǹkan tó kì í jẹ́ kí egbò san. Nutrition ó wà lọ́nà nutrition. Tá bá sọ pé sugar ó wà lọ́nà nutrition, kí ló ń jẹ? Alcohol, lifestyle ó wà lára nǹkan tó jẹ́ kí egbò rẹ tó fi san. Níjọ́ wo nílẹ̀ lẹ́yìn bíbá yìí mo sọ nípa ampicillin. Yes, èmi ta apps ni, but nítorí àwọn tí wọ́n sọ wípé Hajia àwọn ò lè rí owó bomubomu, àwọn ò lè rí kinní kan plantain, àwọn ò lè rí ìkarahun ìgbín. Mo sọ nípa ampicillin. Máa mú kó dẹ̀ máa fi sójú ẹ̀. Wàá máa tọ́jú ẹ̀ pẹ̀lú omi warm water. Tó bá mọ̀ pé o lè lo omi warm water, wá spirit kó máa fi clear, kó dẹ̀ máa ṣe aggressively. Tó bá san gan, she continue. Ẹ̀yin náà ẹ wá ṣe kíni? Ẹ wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ má ti àwọn èèyàn gọ̀ọ̀gọ̀ dípò tí wọ́n fi wá máa rán ọfà sí yín. Ọlọ́run lọ́ba tó ń protect. Ẹ̀yin náà ẹ ṣọ́ra. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ lénìí. This is on point by 2. Always using my words to help others. And again, fún egbò láti san nígbà tó bá rí gbogbo àwọn eléyìí tó administer ẹ̀ sí surface, mo fẹ́ kó lọ wá ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà gbígbẹ, omi gbómi, wá handful. Ẹ jẹ́ n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú eléyìí torí ẹ̀yin kan sọ pé understand. Wá handful ewé tó ti gbẹ sí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ó dẹ̀ lè jẹ́ ti ordinary ọ̀gẹ̀dẹ̀ ṣá tó gbẹ. Wá handful kó fọ́nù, gbé omi kaná bí 75 cl. Tó bá ti da àwọn ewé yìí sí, tó bá dà sí, jẹ́ kó boil fún 10 minutes. Kó wá sieve ẹ̀ sínú cup. Kó wá mú lemon ni mo sọ, mi ò sọ pé lime, lemon. Kó gé sí méjì, kó fún sínú ẹ̀, kó máa mú yẹn anytime. O lè máa ṣe yẹn ẹ̀ẹ̀mejì ní èdè. Ó tiẹ̀ wá rí ṣe lẹ́ẹ̀mejì léde, ṣe lẹ́ẹ̀kan. Fún ìwọ tó jẹ́ pé egbò yẹn ti pẹ́, ẹ má dẹ̀ gbàgbé, ó depend lórí ibi tí egbò bá wà nígbà mi. Tí egbò bá wà lórí muscle, ó lè ṣeéṣe kó pẹ́ láti san. But ìwọ náà wàá deal pẹ̀lú ẹ̀ aggressively. Bá a bá dẹ̀ tí age, ó máa slow láti san. Kì í ṣe bíbálòpọ̀. Ẹ má deceive àwọn èèyàn, kì í ṣe bíbálòpọ̀. Wọ́n ti deceive wa tipẹ́, ó sì ń dùn èmi gan bí mo ṣe jókòó yìí. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá fẹ́ WhatsApp mi 07015100651. Tẹ́ bá fẹ́ WhatsApp mi 07015100651. Bye for now.